ọ̀rọ̀ rẹ̀ máa tọpẹ́ Amope ọ̀rọ̀ rẹ̀ máa tọpẹ́ o ọdún èyí ṣojú ẹ̀mí rẹ̀ ọdún èyí máa yẹ ọ́ ọmọ yẹ̀rọ kì í gbéra lóòdì ìdí ọdún ẹ̀ lóde Sekinat Amope mo ní ò gbéra lóòdì ìdí ọdún ẹ̀ lóde èmi àdùfẹ́dé sí ọlọ́run òkà àti lọ Sekinat bí o bá wo máa gbọ́ dídùn ẹnu mi ọdún ẹ̀ lóde Amope ní sọjọ́ bìlò ni mo fẹ́ lọ kí Amope ní sọjọ́ bìlò ni mo fẹ́ lọ kí ọmọ ọlọ́fọ̀ àmọ́jọ̀ máa gbọ́ dídùn ẹnu mi fún ọdún Amope ọlọ́pọ̀ ẹwà Amope ọlọ́pọ̀ ẹwà apọ́nbẹ́pọ̀ rẹ̀ apọ́nbẹ́pọ̀ lẹ́rẹ̀wà lóbìnrin afọjọ́ gbogbo dára bí ègbin Amope ọlọ́pọ̀ ẹwà máa bọ̀ nígbà àgèdè ọdún ẹ̀ lóde ìwà tó wá sọdún èyí ló ṣe tẹ̀mí sí lọ́lá oníbó rẹ̀ ikú òní jẹ́ òun wá ọtí nígbà kankan oṣù onímọ̀ òní mọ̀ọ́sì Amope mo lóyún ìdílé àwọn bàbá rẹ̀ yẹ̀rọ kí ọmọ ọlọ́fà mọ̀jọ̀ ọmọ abásíjókòó ìjà kátàkìtì lóró ó tọ̀fà ìjà kan tí wọ́n jà lọ fà níjọ́sí ó ṣojú tani ó ṣojú ebè lálà ìbá ṣojú olóko ìbálà wọ́n lù ní àwọn bàbá rẹ̀ ọmọ láàárẹ̀ fúure ikọ́ ò gbọ́dọ̀ jù kan nínú ilé ọlálọ́mí bí kan bá jù kan lọ ogun ló dá sílẹ̀ nínú ilé àwọn bàbá rẹ̀ kúkú dùkú abẹ́wé gẹ̀rígẹ̀rí ní ti ànàmọ́ ẹ̀yin lọ́mọ òkúta mẹ́ta àrà mo kọsẹ̀ lára àkọ́kọ́ ìkejì ṣe mí pẹ̀lẹ́ ìkẹta ní máa rọra àkọ́kọ́ ní nígbà tí mi ò mọ̀nà kí ni mo wá délé ọ̀tẹ̀ èkejì ní nígbà tí mi ò mọ̀nà kí ni mo wá délé ọ̀tẹ̀ ìkẹta ní nígbà tí mi ò mọ̀nà kí ni mo wá délé ọ̀wọ̀wọ̀ nínú ilé bàbá tó bí ọlọ́mọ ànàmọ́ ló ń jẹ wọn nílé ọlálọ́mí ẹni òjànà ọmọ olúwarẹ̀ òdọ́fà ni ọ̀fà mọ̀ ọ́ká ẹ̀rọ ni mọ̀ọ́ká ọlálọ́mí ọmọ adúsùn jára jẹjà ìjà pẹ̀kẹ́ abẹ́ òwú ẹni bá tó lọ́fà lọ́jà onítọ̀hún á dára rẹ̀ lẹ́bi ni nínú ilé bàbá tó bí ọlọ́mọ ọlálọ́mí abìdí tẹ́ńtẹ́ lórí ẹni yẹ̀rí ọ̀kín la ó mọ̀ pé bàbá ẹ̀yìn ọ̀kín ọlọ́fà mọ̀jọ̀ ọ̀kín ló la dé ọlọ́fà mọ̀jọ̀ mo gbọ́ pé wọ́n ń jà lọ́fà lọ́jọ́ sí mo kápó mo kàdá mo kó kúta wẹ́wẹ́wẹ́ mo mẹ́tu mo kó wọn dà sínú ìbọn mo ló dilé bàbá tó bí ọlọ́mọ ọlálọ́mí ní kì í ṣe bí ìjà bàbá tó ń ó délé kejì ẹ̀wẹ̀wẹ̀ nílé ọlá máa gbóhùn ẹnu mi mo gbọ́ pé wọ́n ń jà nínú ilé ọlọ́fà mọ́jọ̀ mo kápó mo kàdá mo kó kúta wẹ́wẹ́wẹ́ mo mẹ́tu mọ́ ó dilé àwọn bàbá tó bí ọlọ́mọ bàbá rẹ ní kì í ṣe bí ìjà bàbá òun mo wá béèrè pé kí ní ṣe ìjà bàbá tirẹ̀ gangan bàbá rẹ lóhùn lọmọ pàpà pópó mo bọ́ lọ́fà di ìmú bàbá wọn sojomu ló kọrin kése abẹ́yìn ẹ̀ lálẹ́ ní sáà ọ̀fà àkẹ́bàjẹ́ ló bọ ọmọ ọlọ́fà jẹ́ lọ́jọ́ sí ló fi jẹ́ pé ẹrú ló mọ̀ ọ́n ká nílé bàbá tó bí ọlọ́mọ àkẹ́bàjẹ́ ló bọ ọmọ ọlọ́fà jẹ́ lọ́jọ́ sí ló fi jẹ́ pé ẹrú ló mọ̀ ọ́n ká nílé bàbá rẹ̀ tó fi jọmọ lọ ọmọ òdì mẹ́ta níbẹ̀ nílùú ọ̀fà odi tiwájú ń jó olùsànmí odi àárín ní dí olúmọ̀ọ́rìn odù tẹ̀yìn ní dí olúbẹ̀ǹsẹ̀ nílé bàbá tó bí ọlọ́mọ ọmọ odò mẹ́ta kan tí ń bẹ nílé ọlọ́fà ọ̀kan ní àpè ní lábò òun kóhun odò òkun ọ̀kan ní àpapùtọ̀ bọ̀lọ̀dọ̀ kóhun odò ọ̀sà ẹ̀kẹta ní àpapùkọ gàgàrà bò òun kóhun odò odò ọ̀gbágbá lé bàbá tó bí ọlọ́mọ bàbá yìí ní ọ̀kọ̀ọ̀kan ọ̀fà ó dágbò ó rà òdòdó wọn ti dérí ńlá pa ó ní bí ọ̀kan bá dòkun ẹni ọlọ́mọ ẹgbóhùn ẹnu mi bí ọ̀kan bá dọ̀sà níbo ni ká kó àwọn ọmọ iyebíye wọ̀nyí sí èyí apẹ̀rí ńlá fún kò lè dòkun èyí apàgbò bọ̀lọ̀jọ̀ fún kò lè dọ̀sà èyí apàkọ́ gàgàrà fún ló wá di ọ̀gbágbá omi ńlá tí ṣubú laró tí di gbogbo omi tí gbogbo ọlálọ́mí bù mú lé bàbá tó bí ọlọ́mọ ìwọ lọmọ pín ire láàrin kó gbọ́dọ̀ jù kan tí kan bá jù kan ogun ní kó wọ́n ní kóró ọmọ ojú bá nírè òdekùn ẹni àṣẹyìndẹ ni òwò pọ̀ ṣàṣeyàn nífẹ̀ẹ́ ni lẹ́yìn bàbá sílé tẹrútọmọ nífẹ̀ẹ́ ni lójú ẹni
ẹ̀yin lọmọ gúlùgú tí mo rí tí mo dáṣà kẹrìírí àkàlàmàgò tí mo rí tí mo dáṣà kẹbẹ̀kù. Yẹ̀rọ́ọ̀kì ni mo rí tí mo dáṣà lápá. Ọlálọ́mí ni mo rí tí mo dáṣà lọ́bẹ̀. Ẹ̀sìn rọra làmí o àmọ́ pé o bẹ́ẹ̀ bá làmì ẹ má jẹ́ kábẹ́ dilẹ̀ lápá mi ọmọ abisu jára gbajà. Ọ̀kẹ́ ọlọ́fà ló lọ fà. Ọlálọ́mí ọlọ́mọ ló lọ́mọ. Jẹ̀mbẹ̀lẹ̀kú lára àyòkù wá ọmọ tí wọ́n ló lọ́lá tí wọ́n ló lógun àfàìmọ̀ ro àfàìmọ̀ pín kì í dorí àgbàkodò nílé ilé àwọn bàbá rẹ̀ àmọ́ pé o ti wá sọdún èyí náà àmọ́ pé ó ṣe tẹ̀mí sí nínú owó tọmọta ìkú ti ṣe báyọ̀ ọ̀rọ̀ kò lórí kò wọ́ òní kó ògùnà orí tọ́ba níta ló kọrin ewì sí ọ létí látẹ̀ ẹ̀kan àdùfẹ́ ọmọṣẹ́wà lèmi jẹ́ lúmọ̀ọ́rọ́ ni mí lúmàṣọ àjàngòrò lógun màṣọ ọmọ àfigbórìrù nílé ológun ẹgbá ni mímọ líṣàbí ọmọ agbòǹgbò àkàlà gbójú ẹ̀rọ dún ìwọ tó ṣe yíwá ṣe ní o gbójú ẹ̀rọ dún ìwọ tó ṣe yíwá ṣe ní o gbójú ẹ̀rọ dún.